Mo mọ̀ kí yín o. Ìmọ̀ràn àtàtà náà ni látẹnu dókítà Olusola Imisiohun. Ó jọ bí àṣàmọ̀, ó jọ bí èébú. Ẹ rí ẹni tí ọ̀gẹ̀dẹ̀ wó paya rẹ̀ níjọ́sí tó ní tọ̀hún tún yọ ọmọ onídòdò lọ́rẹ̀ẹ́ tí wọ́n jọ ń dọ̀wẹ́kẹ̀. Abẹ́ ò rí pé làákàyè kù fún ẹni bẹ́ẹ̀ ni. Yorùbá sábọ̀ wọ́n ní iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì. Àti pé pàá lójú lónìí, pàá lójú lọ́la. Bí ojú òun ò bá fọ́, bàìbàì náà ni ó kàn yìí. Ọ̀rẹ́ wa, ó mọ̀ tipẹ́ tí ìwọ àti lágbájá ti ń bá kòríkòsùn yín bọ̀. Àmọ́ mo ṣàkíyèsí pé ìgbésí ayé akàn inú garawa ní ń bá ọ gbé. Kó o bá fẹ́ gòkè yóò mọ fà ọ́ wá sílẹ̀. Bó bá rọ̀nà tí ó gbé ọ débi ọlá rẹ kì í bùn ọ́ gbọ́. Àmọ́ ní gbogbo ìgbà tó bá ti ní ọ̀wẹ̀ tí ó bẹ̀ ọ́ ni ó rántí pé lágbájá ń bẹ níbì kan. Ṣé a ó wá pé nítorí ẹ̀wà lẹ́ǹtìlì kólòbó kan tí mo ń ta sí ọ lẹ́nu ní gbogbo ìgbà tó bá ti bẹ̀ ọ́ lọ́wẹ̀ ni ò jẹ́ kí làákàyè rẹ ó kún tó bí? Òun béèyàn ò bá láǹfààní tí ń ṣe fún ọ ó yẹ kó o yà fún ni, torí bí wọ́n bá lò ọ́ nílò omi òjò tán ó ṣeé ṣe kó o mọ́ padà wúlò fúnra rẹ mọ́ o. Tó, adániwáyé á fi ọgbọ́n kún làákàyè wa.